Ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, àwọn alátìlẹ́yìn wa, ibi ìṣáájú wa, aṣẹ́yìn lọ́ba gbẹ̀ngà fún àánú àti ojú rere ńlá láti àrígbà. Àdúpẹ́ fún oore ọ̀fẹ́ tí kò wọ́pọ̀ tí a tún rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù kẹrin. A sì gbàdúrà wípé gbogbo àbá rere tí ẹ ní fún wa, Olúwa jẹ́ kó wá sí ìmúṣẹ. Èyí tí àwa pàápàá ní fún ara wa, Olúwa jẹ́ kó wá sí ìmúṣẹ. Ọ̀rọ̀ tí a ó sì gbọ́ lè ní kó ṣe ayé ọkàn àti ara wa ní rere o. Kí a jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà o. Nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 19 oṣù kẹrin. Àkòrí tí a ó gbéyàwó lẹ́ni sọ wípé polongo Jésù, polongo Jésù. Àmú àkọsórí wa nínú ìwé Lúùkù orí 14 ẹsẹ̀ 13. Lúùkù orí 14 ẹsẹ̀ 13. Olúwa náà sì wí fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé, jáde lọ sí òpópó àti sí ọ̀nà ọgbà kí o sì rọ̀ wọ́n láti wọlé wá o, kí ilé mi kí ó lè kún. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Jòhánù orí 4 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 39. Jòhánù orí 4 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 39. Kí àwọn oní Yorùbá máa bá wa kà á lọ nítorí àkókò wa. Wáyé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Ní àwọn ọdún sẹ́yìn, a máa ń ṣe ìpolówó, a ó sì tẹ ìwé ìléwọ́ pélébé láti kéde àwọn iṣẹ́ ìsìn tó ń bọ̀. Tí a kò bá wá ní owó láti tẹ ìwé pélébé, ìwé ìléwọ́ pélébé, a ó lo ẹnu wa nìyẹn bẹ́ẹ̀. Ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan, a ó mú ìṣó, ike omi òfìfo àti pángolo òfìfo, a ó sì lù wọ́n papọ̀ bí a ṣe ń kọrin tí a sì ń jó la òpópó kọjá, tí a sì ń sọ fún àwọn ènìyàn nípa ìsìn tó ń bọ̀. Ní ìgbà mìíràn, a ó kọ ìfitónilétí àwọn ìsìn tó ń bọ̀ sí ojú pátákó, a ó sì fi wọ́n sí àwọn ìkóríta lóríṣìíríṣìí. Tí a bá rí ọkọ̀ tí eruku ti bò, a ó kọ nǹkan sí ara ọkọ̀ náà, èyí tí ó sọ nípa ètò ìsìn tó ń bọ̀ lọ́nà fún àwọn tó ń kọjá lọ. Lónìí, Ọlọ́run ti fún wa ní àwọn ọ̀nà tí ó múnádóko láti sọ nípa ìyìn rere fún àwọn ènìyàn. Àti ìwé Lúùkù orí 12 ẹsẹ̀ 52 sọ pé, fún ẹni tí a fún ní púpọ̀, à ń retí púpọ̀ láti ọ̀dọ̀ rẹ̀. Mo sábà máa ń sọ èyí o. Lo gbogbo ọ̀nà tí o ní láti lò kí o mú gbogbo àwọn ọ̀rẹ́ rẹ wá, àwọn ẹbí rẹ àti pàápàá àwọn ọ̀tá rẹ wá sọ́dọ̀ Kristi. Mo máa ń sọ nígbà gbogbo pé kó o pè wọ́n wá, tẹ àtẹ̀ránṣẹ́ àtẹ̀jíṣẹ́ sí wọn, lo ayélukára. Lẹ́yìn náà, màá tún fi kún pẹ̀lú àwàdà pé iPhone wọn o, iPad wọn o, Facebook wọn, uplink wọn, download wọn. Nígbà tí o bá fẹ́ rí nǹkan lórí ayélukára tí o fẹ́ fi pamọ́ sórí fóònù rẹ, o máa download rẹ̀. Torí náà, nígbà tí mo bá sọ pé download wọn, ó túmọ̀ sí pé o mọ ibi tí wọ́n wà, o sì mọ ibi tí o fẹ́ kí wọ́n wà. Ìwọ kàn gbà wọ́n sínú ara Kristi ní olùfẹ́. Jẹ́ kí Ọlọ́run mọ̀ pé ìwọ yóò lo ohun gbogbo tí ó fi fún ọ láti polongo rẹ̀. Ẹ̀rọ ìléwọ́ rẹ, àwọn tí o mọ̀ ní ibi iṣẹ́ rẹ, àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ rẹ, àbí tí o bá lo ohun gbogbo tí ó fi fún ọ, yóò fi púpọ̀ sí ilé ọ lọ́wọ́. Nítorí náà, jáde pátápátá láti rí i dájú pé o pe gbogbo ènìyàn tí o lè pè wọ inú ara Kristi. Tí o kò bá mọ ohun tí ó yẹ kí o sọ fún wọn, ṣáà pè wọ́n wá sí ìsìn níbi tí o mọ̀ wípé ẹ̀mí mímọ́ yóò mú wọn. Lo gbogbo ọ̀nà láti mú àwọn ènìyàn wá sọ́dọ̀ Kristi. Nínú bíbélì kíkà wa tòní, obìnrin ará Samaria náà, ó mú àwọn ará ilé rẹ̀ wá sọ́dọ̀ Jésù. Kò lè sọ òyìnbó púpọ̀ ńláńlá o láti gbìyànjú àti yí wọn lọ́kàn padà. Ó kàn sọ fún wọn pé ẹ wá wo ọkùnrin kan, ẹni tó sọ ohun gbogbo tí mo ti ṣe fún mi. Ǹjẹ́ ó lè jẹ́ Kristi náà bí? Ó lo ẹ̀rí rẹ̀ láti pe àwọn ènìyàn rẹ̀ wá sínú Kristi. Ó lè nílò àwọn ẹ̀rí ohun tí Ọlọ́run ti ṣe fún ọ
láti mú àwọn ènìyàn wá sọ́dọ̀ Kristi pẹ̀lú. Nígbàkúgbà tí Ọlọ́run bá ṣe ohunkóhun fún ọ, lo ẹ̀rí náà gẹ́gẹ́ bí ohun èlò láti mú àwọn ènìyàn wá sọ́dọ̀ rẹ̀. Jẹ́ kí ayé rẹ jẹ́ pátákó ìpolówó tí ó ń tọ́ka àwọn ènìyàn sọ́dọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà. Kókó ọ̀rọ̀ ìṣe: gbin irúgbìn ìsoore kan lónìí sínú ayé ẹnìkan. Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run ṣe mí ní pátákó tí yóò máa mú àwọn ènìyàn wá sínú ilé rẹ̀. Fún mi ní oore ọ̀fẹ́ láti lè máa kó àwọn ènìyàn wá sínú ilé rẹ̀. Àwọn ẹbí mi tí kò tíì mọ̀wọ́, oore ọ̀fẹ́ láti pè wọ́n wá, ṣọ̀ǹda rẹ̀ fún mi. Ọ̀tá mi àti àwọn ọ̀rẹ́ mi pàápàá, fún mi ní oore ọ̀fẹ́ láti mú wọn wá sọ́dọ̀ rẹ̀, kí ìwọ Olúwa kí o sì lè gbọ́kàn wọn là. Ọlọ́run yóò sì ṣe fún wa ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.